إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. السلام عليكم ورحمة الله وبركاته. àánú Ọlọ́run àtòrí ajẹjẹ tán tí Ọlọ́run kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ tí ó fi di ọjọ́ ìdájọ́. Jàmá oríṣiríṣi àwọn èèyàn náà ti ń pè mí, wọ́n pè mí gan lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́. Kí lẹ fẹ́ sọ sí? Ẹ̀yin náà sọ̀rọ̀ kíní kan, mi ò mọ tí mo fẹ́ sọ torí mo rí pé àbòsí làwọn èèyàn ń ṣe. Ìmáàmù gbé ìdájọ́ wá lórí pé ẹni tó bá create a parallel government nínú Sharia Islam, nínú ìjọba Islam, pé ẹni báyìí lórí gbogbo àmẹ́rù mùsùlùmí, àmẹ́rù gbogbo àwọn mùsùlùmí. Ẹni yìí òun náà wá pera rẹ̀ ní àmẹ́rù tí ó dẹ̀ ń ṣàmẹ́rù òfin ẹ̀sìn ní pé kan pa ẹnìyẹn. Òdodo ní ọ̀rọ̀ yẹn. Hadith tó sahih nínú Sahih Buhari, hadith 1853. Òun náà lè tẹ̀sí Google kò lọ́ka. Ìmáàmù wá sọ̀rọ̀ ẹ, gbogbo àwọn èèyàn wá jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó ní ká máa pààyàn, kódà mo gbọ́ ẹ̀yà jẹ́ gbọ́rọ̀ jákmà ẹ̀. Ẹ̀wọ̀n nǹkan kí lọ́lọ́run pa nábì jàmá rahama ó pè láàánú àánú lọ́pàá nábì o àyíbẹ̀kọ́. Ìmáàmù tó ní ẹni ọba dìgbò fún àlífà méjì, wọ́n búra fún àlífà méjì. Òpònú ni ìmáàmù ọ̀hún fa. Òpònú ni bàbá wọn. Ìmáàmù tó ní bí ọba já sí wípé òpònú ajá pé àwọn tùyúrù lé wọn ti lálàsí ayé rẹ̀. Ajá sí pé ó tọ̀ wọ́n àwọn tùyúrù wọ́n ti dá sọ́rọ̀ ayé ẹ̀. Ìwọ náà gbọ́n tó ń sọ. Ọlọ́run ọba àlekèọlá ó sọ pé ànábì ò àárán ẹ níṣẹ́ kankan sílé ayé ju pé kó lọ jẹ́ àánú fún gbogbo ayé lọ. Òótọ́ lọ́lọ́run sọ bẹ́ẹ̀. Ìkẹ́ lọ́lọ́run pé ànábì fún wa. Torí pé ànábì ni ó máa júwe ibi tó ń tá a ṣe tá a fi rí ìyọ́nú Ọlọ́run. Ànábì ni ó júwe rẹ̀ fún wa. Ọ̀nà tó gbà jẹ́ ìkẹ́ náà nìyẹn. Kò sí ìkẹ́ kankan tó wà lọ́wọ́ ànábì. Ànábì ò lè fún yàn lówó. Ànábì ò lè fún yàn lọ́mọ. Ọlọ́run ló máa ń fún yàn lówó. Ọlọ́run ló máa ń fún yàn lọ́mọ. Ṣùgbọ́n ìkẹ́ tí ó sì fún wa náà ni pé yóò júwe Ọlọ́run fún wa tá a fi dọ́lọ́run mọ̀ tá a fi lọ sórí rẹ̀. Wa ma arsalinaka illa rahmatan lil alamin. Ntọ́lọ́run sọ nìyẹn. So now ó wá lọ lo kíní yẹn, Ọlọ́run pè ní ìkẹ́ fún wa. Ó wá ní ìmáàmù amúgbó. Ìwọ gan tó ń fin tábà gan tó hàn bó ń fin tábà. Jẹ́ pé tábà ti kó sí ẹ lórí, ìwọ ni sọ pé ìwọ ló worst jù gbogbo àwọn afáàtì mọ̀. Ìwọ láyé ẹ worst jù, ìwọ láyé ẹ ò dáa jù. Odidi ìmáàmù ìlú kan, ìmáàmù odidi ìlú kan ló ń lálàsí bẹ́ẹ̀ yẹn o. Kò dẹ̀ sí tó jẹ́ kó o mọ lálàsí rẹ o ju pé ọ̀rọ̀ yẹn lọ fẹnu sọ àáfàá rẹ lọ. Torí pé àáfàá rẹ náà ń portray ara wọn bígbà pé àwọn olórí gbogbo mùsùlùmí tó wà Nàìjíríà. Tẹ́nìkan kan ò sì recognize wọn bí olórí mùsùlùmí. Àti ní àmẹ́rù, gbogbo àwọn mùsùlùmí ní àmẹ́rù, òun náà ní Sultan of Sokoto. Ọ̀dọ̀ rẹ̀ ní àṣẹ gbogbo mùsùlùmí ó ti máa wá ní Nàìjíríà wáyé. So ìmọ̀ jáde tí wọn láti máa sọ pé àwọn olè máa dúró tẹni tó jẹ́ lórí mùsùlùmí torí pé dádì tàwọn jẹ́ àfáà àgbà, wọ́n ti takò òfin Ọlọ́run. Hatred ni gbogbo yín fi ń sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ yẹn ló fẹnu kọlu àfáà yín, òun lè fi sọ gbóra dáadáa tẹ̀ ń sọ yẹn. Àwa clear orí yín láàárọ̀ yìí. Àwa máa lábòsí inú yín, bóyá yín lálábòsí bóyá wà ní táwọn gbóṣì tó ń sọ lọ́nà. Wọ́n ti gba físà ìrì lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba físà ìrì lọ́wọ́ ẹ̀. Wọ́n ti da mẹ́ta sí ayé ìmáàmù. Àbí kẹ́ ẹ sànú ẹ̀. Torí ìlú ọ̀hún àwọn tùyúrù mẹ́mẹ́. Àwọn alágbára sì mẹ́mẹ́. Ìlú táwọn alágbára wà. Táwọn alágbára nú ẹ̀mí wà.
wọn náà wo bí tó fa ìmọ̀ wọn ara tó fi bára rẹ dé lọ́wọ́ ra jòkó tó tẹ̀ jẹ́jẹ́ tí gbogbo nǹkan rẹ̀ máa rọ̀ òun ló ń wí yòókù yìí ní. La ilaha illallah. ó ní tí wọ́n bá búra fẹ́ nìkan ní aago 3 ọ̀sán wọ́n bá búra fẹ́ nìkan ní aago 3 àbọ̀ ẹnì kejì tí wọ́n búra fún aago 3 àbọ̀ ẹ̀pá ó ní ẹ̀sìn àwọn ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní ká gbẹ̀mí lọ́rùn ẹ̀. ìmọ̀ ibi tó lórí kan bá wà tí ń sọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ fóun ló lórí wa tẹ́nìkan wá dúró tí wọ́n ń dájú àwẹ̀ kalẹ̀ díẹ̀ sì sọ ìwọ̀n lórí ẹ̀ sí ẹni ẹ̀pá bàbá òun. Ó ní kí wọ́n gbẹ̀mí lọ́rùn bàbá òun. ẹ̀yin èèyàn sẹ́yìn náà ti gbọ́ ṣẹ́rí pé níbi tó lọ torí pé ọ̀rọ̀ yẹn àdìsí yẹn ó lẹ́ni tó lọ fẹnu gún lára tó máa ń wu ìwà yẹn tó jẹ́ àfa àti wọn òní gbogbo wọn fi fọ́n jáde tán sórí burúkú tán ṣe yẹn. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ òdodo òfin ẹ̀sìn wa òun ló fi lọ́lẹ̀ kò dẹ̀ bẹ̀rù ẹnì kankan tó fi fòfin yẹn lọ́lẹ̀. tó bá ní wrong application ni kìnìkan ṣó lè deny fact pé àdìsí yẹn ò fẹsẹ̀ múlẹ̀. torí pé Ọlọ́run ò fẹ́ kí àmì òrù méjì wà kò lè sáàmì òrù méjì wọ́n mọ̀ convince mind wa eléyìí ó sọ pé ẹgbà báyìí eléyìí ó sọ pé ẹgbà báyìí lọ́lọ́run fi fòfin sí pé ẹyọ kan ni kó jó lórí yín tẹ́lómi bá wá jáde tó bá ń pera rẹ̀ lólórí tó fẹ́ máa tako tí olórí ta lákòókò tí gbogbo òru gbà yẹn tó fẹ́ máa tako òfin ẹ̀sìn sọ pé kán pa ilé ìlú òfin ẹ̀sìn tí wà nìyẹn since tó ti wá gbà tó gbé sórí làákàyè rẹ tó sọ pé ànábì àánú lọ́lọ́run jẹ́ kó jẹ́ fún wa ànábì ò lè sọ pé kán máa pààyàn lẹ́nu ẹ̀ ló ti sọ bẹ́ẹ̀ o àánú lọ́lọ́run fi jẹ́ fún wa ó fẹ́ borúkọ ànábì jẹ́ ìmáàmù amúgbó àwọn kan ni wọ́n ń sàsí nílé wọn òun sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àyà kánò náà ti sọ pé wọ́n ń sàsí àfààyàn ni mo sọ pé tẹ́ ẹ̀ bá ti dákẹ́ nonsense tẹ́ ẹ̀ sọ yìí gbogbo ọ̀rọ̀ táwa bá fẹ́ máa sọ yóò máa fẹnu gún bàbá yẹn ẹ̀yin lẹ́ ń kábùkù lọ bá wọn wàláì tàlà ẹ̀yin ní oníranù ní yín mùdírù yín àáfàá yín wọ́n sọ pé ànábì sọ pé gbogbo ibi tó bá ti ráwọn Alusunnah tí wọ́n gé sókòtò tí ò tó lẹ̀ ẹ pa wọ́n ẹni tó bá pa wọ́n yóò gbà ládàá mùdírù ló sọ bẹ́ẹ̀. wọ́n tó bá wá rí wọn pa máa bá wọn jà yánnayànna tó bá ti bá kó pa wọ́n ló ní oore fún ẹ ju according to him pé tó bá ti lè pa wọ́n ó gbà ládàá lọ́dọ̀ Ọlọ́run ká máa pa wọ́n Alusunnah mùdírù sọ bẹ́ẹ̀. inú sọ yìí Muslimu sẹ́bẹ̀ ni ti sọ yìí Muslimu yẹn ọ̀rẹ́ àmìṣó náà àmà. àlẹ́bí yìí tó bá di ọwọ́ gbẹ̀yìn ayé àwọn kan tó ń àwọn ìjọ kan wọ́n dìde. ọmọ kéékèèké ni wọ́n. àlá ojúfò ni wọ́n ńlá. àlá òmùgọ̀ àlá ìgbọ́n ẹ̀ máa àlá ojúfò náà lónìí ẹ̀ máa lálàá ẹgbẹ́ òun ṣe tọrọ òun ṣe owó títì. wọ́n máa sọ̀rọ̀ ànábì lẹ́nu wípé súnnà làwọn ń tẹ̀lé. wọ́n máa yọ bọ́rọ̀ nínú Islam nínú ẹ̀sìn kàmá yamruqu rọ́míyá bí ọfà ṣe ń yọ lẹ́nu ọrùn fíw tí ó jáde bẹ́ẹ̀ lẹ́ẹ̀mà ní wọ́n máa wọnú Islam wọ́n máa jáde fọ́ wọ́n máa jáde Islam ni wọ́n máa fi bojú. ìmánì wọn ò tayọ gbogbo wọn báyìí ìmánì wọn ò débi kankan wọ́n sì máa pe ìmánì mọ́ra wọn àwọn ilẹ̀ Alusunnah àwọn ilẹ̀ Alujama àwọn ilẹ̀ Salafiyya àwọn ilẹ̀ tẹ̀lé Ànábì àdìsí yẹn mọ́ ẹ̀ máa dìsí kankan. Ànábì ní gbogbo ibi tẹ́ bá ti bá wọn pàdé tẹ́ ẹ̀ bá rí wọn pa ẹ bá wọn jà tààrà ìjà yẹn làwọn bá wa jà ìlà ń bá ń jà ẹgbẹ́sẹ́ ẹ̀yìn kọ́ lè fẹ́ fi ẹ̀sìn yé wa. ẹni wá bá wọn jà yóò gba ìsọjọ́ gbé jà kìámà kódà tó bá rí wọn pa ìyẹn la ní kí ìjọba múra kó pa wọn dáadáa. ẹni tó bá pa wọn tó bá wọn jà yóò ní ládàá lálùkìámà. ṣé ìdájọ́ tó wá lò lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí ṣàlè lò lórí mùdírù náà tá a bá fẹ́ ṣàbòsí? ọlọ́ọ̀ni wàlá yajrimannakum shana'anu qawmin alla alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa.
ẹ má jẹ́ kí personality àwọn èèyàn kan kọ́ di yín tẹ́ ẹ̀ fi ní ròdòdó ọ̀rọ̀ sọ lágbájá president Nàìjíríà mọ̀ ni ó sì ń fa ọgbà Ọlọ́run ya ẹ sì láǹfààní àti sọ̀rọ̀ ẹ sì dálé ẹ sì sọ̀rọ̀ torí pé ẹ̀rí jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní kò ní dá fún yín àìní dá fún òtún ní jẹ́ kó tún dá fún yín. hatred tó wà lẹ́yìn ẹ̀mí yín ẹgbẹ́julẹ̀ embrace òdodo embrace òdodo ibo ló wà nínú òfin ẹ̀sìn wa pé kéèyàn máa mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́ ibo ló wà kíní méjì ìlànà sàlám fi ilẹ̀ fún wa tá a fi lè mú àwẹ̀ oṣù Ṣàbán ẹ̀ka kó pé tẹ́ ẹ̀ bá ti rọ́ṣù a máa sọ oṣù tó oṣù Ṣàbán bá ti pé 29 torí 29 lóṣù ojú ọ̀run máa ń pé tó bá ti pé 29 a máa wá oṣù tá a bá wá rí lọ́ndì 29 yẹn á dùn kí Ṣàbán fi pé 30 tó bá ti pé 30 á bẹ̀rẹ̀ Ramadan lọ́jọ́ kejì ó ṣe wá le ṣùgbọ́n tá a bá ti rí lálẹ́ 29 tá a bá ti rọ́ṣù á bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ kejì rẹ̀ ó ṣe wá le ìtànàbí filẹ̀ fún wa nìyẹn ìtànàbí ní ká máa ṣe nìyẹn wáì tó yẹ pé tí yín ló máa ń yàtọ̀ ní gbogbo àyè ibo lànàbí sọ pé àwẹ̀ wa kú bí 2 weeks ẹ ti wá múlẹ̀ pé ìjọba ìlà máa wẹ̀ ọgbọ̀n láàgbà ẹ̀dẹ̀ mòdodo ẹ̀dẹ̀ sọ nítorí personality ẹ̀ ń tẹ̀ sọ pé ń gbìjà ìbínú Ọlọ́run yóò mọ̀ sọ̀kalẹ̀ lé yín lórí. mo bí ẹ léèrè mo lè fẹ́ kó dá mi lóhùn ṣé ìdájọ́ rẹ lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn ṣáà lè lò ó lé bàbá wa Mudirul Morkaz lórí. Ọlọ́run ó ṣàánú yín ẹ lọ change.